káwùsà lọ nílò ẹ̀ kí Ìgbò lọ kí Yorùbá lọ. àwa tá a wà ní Nàìjíríà yìí sọfà tí gbogbo wa ọba ti kú tán àmọ́ pé rètí ó sì wà fún wa. tí Nàìjíríà bá wà peaceful ìjà táwọn méjèèjì ń jà kò ní gbé fúkẹ́. àwọn náà mọ nǹkan tó dáa wọ́n dẹ̀ mọ nǹkan táwọn bíbú yìí ń jà fún. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eegun alárè ṣe bóun náà lọ́rọ̀ Abubakar Malami lẹ́ni tó fi ẹ̀sùn ìgbésùmọ̀mí kan olóyè Sunday Adéyẹmọ eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà àti Mazi Nnamdi Kanu. Sunday Ìgbòho àti Mazi Nnamdi Kanu ni ọ̀pọ̀ èèyàn mọ̀ wípé ohun tí àwọn èèyàn wọ̀nyí dúró fún òun náà ló ní í ṣe pẹ̀lú ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà Republic àti Biafra. àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tó ń jáde láti ẹnu ẹni tó jẹ́ Attorney General fún orílẹ̀-èdè Nàìjíríà èèyàn Abubakar Malami léyìí tó fi ń sọ wípé agbésùmọ̀mí òun náà ni olóyè Sunday Ìgbòho Òòṣà àti Mazi Nnamdi Kanu. òun náà lọ̀rọ̀ yìí fẹ́ jọ bíi pé èèyàn fi ẹ̀tẹ́lẹ̀ gbọ́n pa làpálàpá ni. ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti fárígá Ohanaeze Ndigbo àwọn náà fagbọn mújà wípé irú ìlọkulọ̀wọ́ òun náà ni Malami fi ń lọ àwọn tó jẹ́ ọmọ àwọn èèyàn eléyìí tó wà ní ìgboro ayé ṣe làwọn náà gbẹnu sí ọ̀rọ̀ yìí tí wọ́n sì bá ikọ̀ Kílárígbọ́ Live TV sọ̀rọ̀ ẹgbọ́n tí àwọn èèyàn là kalẹ̀ lórí ọ̀rọ̀ Malami ọ̀rọ̀ tó ń lọ wá jájọ gbẹnu sí i. orúkọ tèmi ni Alàgbà Ògúntúndé. mo rí wípé àwọn Malami kò mọ tí wọ́n ṣe mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà torí orílẹ̀-èdè Nàìjíríà nǹkan ṣẹlẹ̀ ní northern part of this country wọn ò rí nǹkan kan ṣe sí i. àwọn tó ń jìjàgbara wípé àwọn fẹ́ orílẹ̀-èdè ti àwọn àti pé kí àwọn ọmọ Nàìjíríà ká má jẹ̀yà ká kò ní abẹ́ ìsìnrú ẹlẹ́ẹ̀kejì ó ní wọ́n sọ pé wọ́n jẹ́ agbésùmọ̀mí. àwọn tó jẹ́ agbésùmọ̀mí gangan wọ́n wà ní ọ̀dọ̀ wọn tó ń pààyàn káàkiri èyí tá a mọ̀ sí terrorist wọ́n ń pa wọ́n káàkiri wọn ò sọ anything but àwọn tí wọ́n ń jìjàgbara pé a fẹ́ dá dúró àwọn náà mọ̀ pé amalgamation tí ó ti end láti 2014 ìsopọ̀ tó ń sọ àpọ̀ ìmárèjì tipátipá ni ṣùgbọ́n a ò fẹ́ márèjì tipátipá mọ́ kí kálukú lọ nílò rẹ̀ káwùsà lọ nílò ẹ̀ kí Ìgbò lọ kí Yorùbá lọ ìta tẹ̀mí fi ara mọ́ gẹ́gẹ́ bí Alàgbà Ògúntúndé nìyẹn. Lékan Yusuf lórúkọ mi kíní yìí ó pín sọ́nà méjì. now Sunday Igboho Nnamdi Kanu ó ń jà pé àwọn fẹ́ kí orílẹ̀-èdè Ìgbò kó dá dúró kí Yorùbá dá dúró nítorí wọ́n ní ìgbàgbọ́ pé ìjọba tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tọ́lẹ̀ tí ń ṣe bọ̀ kò fún Yorùbá lẹ́tọ̀ọ́ ẹ̀ kò fún Ìgbò lẹ́tọ̀ọ́ ẹ̀. now èmi ní ìgbín táwọn méjèèjì ń jà fún nǹkan tó dáa ni right ṣùgbọ́n kò sí ibi tí ẹ bá ti fẹ́ ja ìjà bí òmìnira tí ẹ ní ṣe àwọn kankan tó máa pa ibẹ̀ yẹn lára. so ọ̀nà méjì lọ̀rọ̀ Malami yẹn pín sí not necessarily pé ó ní Sunday Igboho àbí Nnamdi Kanu on support àwọn terrorists but ọ̀nà tó fi súnmọ́ra ni pé tí orílẹ̀-èdè yìí bá wà ní peace láti Nàìjíríà bá wà peaceful ìjà táwọn méjèèjì ń jà kò ní gbé fúkẹ́. so àìsí ní ìfàyàbalẹ̀ lórílẹ̀-èdè yìí wà nínú nǹkan tí ó máa jẹ́ kíjà tó ń jà kó gbé fúkẹ́. so there may be a link tíjọba ní àwa ò ní lọ́wọ́ information tíjọba ní àní lọ́wọ́ ó lè má jẹ́ Sunday Igboho as a person àbí Nnamdi Kanu as a person non support àwọn terrorists but àwọn sponsors wọn lè máa wò pé even politician lè ṣe kọ́ fi orúkọ àwọn méjèèjì ṣe cover pé now a sì ń jọba àdẹ̀fẹ́ kìlú tó right pé sọ́dọ̀ tí àìtó òlú yẹn ló máa easier fáwọn láti. so personally Sunday Igboho àbí Nnamdi Kanu they are not really terrorists and they may not be sponsoring terrorists but all to provide channel táwọn èèyàn lè lò so ó lè jẹ́ yẹn ni gọ́ọ̀mẹ̀ntì rí
àwọn ní information táwa ò ní. kọ́mi ni Daniel nǹkan tó wà ń bẹ̀ ni pé ìjà tí Sunday Igboho àti Nnamdi ń jà ìjà àwọn èèyàn náà ń jà everybody dẹ̀ máa fẹ́ sọ̀rọ̀ agbára tiẹ̀ Abubakar tó jáde wá sọ̀rọ̀ ó kàn fẹ́ sọ̀rọ̀ káwọn èèyàn lè mọ̀ pé òun náà sọ̀rọ̀ but within their mind láti inú ọkàn wọn àwọn náà mọ̀ nǹkan tó dáa wọ́n dẹ̀ mọ̀ nǹkan táwọn people yìí ń jà fún so ọ̀n ní fẹ́ bóyá ó ní àwọn nǹkan kan tí òun náà fẹ́ get lára àwọn èèyàn táwọn Sunday Igboho yìí ń já sí ló yẹ jáde pé kóun wá sọ irú ọ̀rọ̀ báyìí so that wọ́n máa lè get favour wọn so the only thing tèmi kàn máa sọ fún àwọn Nàìjíríà ni pé ká continue àti máa support àwọn people yìí irú Nnamdi táwọn tó mú wọnú tó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá nísìn a rí bí àwọn Ìgbò yìí bọ́ẹ̀ jáde tó support ẹ̀ the last time tó lọ sí tó gbé jáde láti prison wọ́n fẹ́ gbé jáde gan but everybody pariwo tẹ́ ẹ̀ bá gbé jáde a máa fa wàhálà so wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n support ẹ̀ kọ́ tẹ́mi máa sọ fáwọn Yorùbá ni pé káwọn náà jáde kó support Ìgbòho kájọ jà ìjà yìí. orúkọ mi ni Mrs. Dairo Dasola èmi ò rí nǹkan tó bá dínú nǹkan tí Sunday Igboho ń ṣe because èmi fi pé bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe nǹkan tó máa benefit gbogbo wa máa benefit nínú ẹ̀ ni because tí Yorùbá nation bá wà tí a bá dá dúró àwa gàtẹ̀ mọ́ level wa a mọ ibi tí à ń lọ a mọ ibi tá a dé a dẹ̀ mọ ibi tá a ti ń bọ̀ so nǹkan tèmi free ń bẹ́ẹ̀ ni èmi ò rí nǹkan tí màá yẹn ṣe tí ò dẹ̀ mi ò rí nǹkan tí Sunday Igboho àbí tí Nnamdi Kanu tó ṣe èmi ò rí nǹkan tó ṣe mi ò rí nǹkan tó bá dínú nǹkan tó ń ṣe látọ̀rọ̀ pé mi ò tẹ̀ kí n gbọ́ news náà because ọ̀rọ̀ Nàìjíríà tẹ̀ tó sẹ́mi jù kí mi máa gbọ́ news lọ ó tọ̀rọ̀ ni so mi tẹ̀ rẹ́dí láti gbọ́ news kankan mọ́ so mi ò really mọ much nípa àárín yẹn sọ pé nǹkan tí mo ń gbọ́ news mo mọ̀ nípa nǹkan tó mi really mọ much nípa ẹ̀ so ìtorí ẹ̀ mi lè sọ much nípa láàárín yẹn kọ́sí mi gbọ́ news mọ́ ọ̀rọ̀ Nàìjíríà ti sọ àkóso kò sẹ́ anything so why kí ni news ti máa gbọ́ tí mi ní nǹkan tí mo fẹ́ benefit nínú ẹ̀. Bukola Adeyemi nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé that is Nigeria for you so àwọn yẹn lóòótọ́ Sunday Igboho is a very good man ó ń jà fún ẹ̀tọ́ àwọn aráàlú ẹ̀ kàṣà àwa Yorùbá ṣùgbọ́n bí Nàìjíríà ṣe wà ní ìsinyìí àwọn tó mọ òótọ́ wọ́n lè sọ ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n nítorí tó bá sọ wọn ò mọ irúkú tó lè ní moment tó bá sọ wọn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sáwọn ní seconds after that so nǹkan tó kàn ṣẹlẹ̀ nìyẹn àwa tá wà ní Nàìjíríà yìí sọfà tí gbogbo wa ò bá ti kú tán a mọ̀ pé rètí ó ṣì wà fún wa wọ́n fi Sunday Igboho lẹ̀ o wọn ò fi lẹ̀ o Ọlọ́run tó dá gbogbo wa sáyé ó mọ bó ṣe ń ṣe ètò ẹ̀ so tó bá dẹ̀ pa wá tán which I believe pé wọn ò lè rí gbogbo wa pa tán àwa tá dẹ̀ ṣì kù ní Nàìjíríà tá ṣì wà nínú ẹ̀ báyìí a máa survive ẹ̀. wọn ò mọ̀ nǹkan tó ń sọ in the sense that wọ́n mọ̀ nítòótọ́ wípé nǹkan tó ń ṣe ó right wọ́n mọ̀ dájú wípé nǹkan tó ń ṣe ó right ṣùgbọ́n bá ṣe fi ẹ̀sùn ìgbésùmọ̀bí tó ṣe fi kàn wọ́n ó tún yí Ọlọ́run mo mọ̀ pé Ọlọ́run ni ó mọ ohun gbogbo dájúdájú ó dẹ̀ lè ṣe ohun gbogbo dájúdájú tó bá tó àsìkò tó yẹ fún Ọlọ́run rí gbogbo ẹ̀ ó fọwọ́ lẹ́rán ó ń wà wá ọmọ ènìyàn tó bá tó àsìkò Ọlọ́run á gba ẹjọ́ yẹn á gbà dá torí ó mọ̀ pé ọ̀rọ̀ ará ìlú gẹ́gẹ́ bíi ti Yorùbá ni Sunday Igboho ń jà fún Sunday Igboho ni mo mọ̀ mí mọ́ ti Nnamdi Kanu sí ìtọ́lọ́run dẹ̀ ti mọ̀ wípé nítorí àwa mẹ̀kúnnù ló ṣe ń jà Ọlọ́run á gbèjà ẹ̀jà á jà fún àti nǹkan tí Mẹ̀lámì sọ ọ̀rọ̀ àti nǹkan tó sọ ó yẹ Ọlọ́run kí gbogbo wọn máa ṣèjọba bó ṣe wù wọ́n Ọlọ́run ṣì wà lẹ́yìn àwa Kìrìsìtẹ́nì kò fi wálẹ̀. orúkọ tèmi ni Ọlárẹ̀wájú Adébáyọ̀ Ṣínúbì gbogbo alámọ̀ pé Màlàmí ibi tán fi sí yẹn náà problem ti Nàìjíríà yìí ní nìyẹn until tá bá fi right people in right position Màlàmí ò fi láti wà lọ́fíìsì yẹn gbogbo alẹ́dẹ̀ mọ́ gbogbo akitiyan gbogbo èyí tó ń gbà lórí Sunday Igboho àti Nnamdi Kanu ẹ̀tọ́ wọn ló ń béèrè fún bọ́ọ̀tì ẹ̀ fún wọn lẹ́tọ̀ọ́ ó ní bó máa ṣe pè wọ́n jókòó tó máa bá wọn sọ̀rọ̀ bọ́ ara àwọn tó ń dà lúrú náà tó ń pààyàn tó ń ṣe gbogbo ẹ̀ tí nǹkan kan ò ṣẹlẹ̀ adẹ̀jọ́ wà ń lù kan náà ni so ọ̀rọ̀ Nàìjíríà ó ti di pé a ní láti jókòó ká bára wa sọ̀rọ̀
tábà máa wà gẹ́gẹ́ bí èèyàn kan àbí kó ní ká kú dọ́mọ ọmọ ẹ̀ gbé à ń fi imú kan dí èkejì kò lọ mọ́ ayé ti lajú ojú ti là so anybody ti mọ bó ṣe ń ṣẹlẹ̀ ní ìlú tàwa yìí àmọ́sẹ̀ ṣàlẹ̀ ìjọba tàwa yìí ó fi ṣẹ́ bá àwọn ọmọ nàìjíríà fà nǹkan tó sọ pé òun fẹ́ ṣe kọ́ ló ṣe gbogbo àná la fojú rí ní 2014 àmọ́ bó ṣe ń pariwo tó ń ṣe gbogbo ẹ̀ ní gbogbo nǹkan tó náà fẹ́ ṣe infrastructure tán ni wọ́n ṣe náà dá àárín nǹkan kan wọ́n kàn ń parọ́ fún wa bọ̀ kì í ṣẹjọ́ wọn bí kò ṣe àwọn alátìlẹyìn wọn náà láti bí wá tó tì wọ́n lẹ́yìn tọ́jẹ́ kan débẹ̀ bọ̀ ọlọ́run á kó nàìjíríà yọ tó bá jẹ́ ìbágbépọ̀ nàìjíríà kájọ wà ló máa mú ìrẹ́pọ̀ wá kọ́lọ́n jẹ́ ibẹ̀ tó bá dẹ̀ kó ní ká kú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni kọ́lọ́n jẹ́ kó tètè kó yá bọ́ àfẹ́ ogun àdẹ̀fẹ́ wàhálà torí kò sí ẹni tógun bá ṣẹlẹ̀ lójú ẹ̀ tó máa lè ròyìn so kò sẹ́ni tó ń béèrè fógun bọ́ a máa jókòó bí ọmọ ìyá láti yanjú ẹ̀ ni ọmọ ìyá máa máa jà. lákọ̀ọ́kọ́ orúkọ mi ni Sharafa Ayọ̀ Adéwálé ìjọba tá a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó jẹ́ ìjọba tí ó kún fún ojú ìṣáájú gẹ́gẹ́ mọ̀dà yìí sọ tẹ́lẹ̀ pé àwọn olóyìnbó sọ pé he who pays the piper dictate the tune pé ẹni tó bá sanwó fún nílù òní aṣọ bílù àti dún. Abubakar Malami tẹ̀ ń sọ ń pa rẹ̀ ntọ́ga ìbánikó ṣe ló ń ṣe á rí i pé kí ni ọ̀rọ̀ míì tó bá sọ tẹ bá ra àwọn tó jẹ́ agbẹjọ́rò bíi ẹgbẹ́ tirẹ̀ gan wọn ò ká ọ̀rọ̀ rẹ̀ kún mọ́ torí pé kí n tó bá sọ̀rọ̀ mi á rí i pé ọ̀rọ̀ yìí ó kún fún ojú ìṣáájú ọ̀rọ̀ tóun sọ nígbà tẹ bá ní Sunday Adéyẹmọ Sunday Igboho àti Mazi Nnamdi Kanu pé bóyá wọ́n ń ra àwọn gbésùmọ̀mí lọ́wọ́ àwọn agbésùmọ̀mí tẹ̀yìn wá mú gangan kọ́ tẹ̀lé lẹ́fẹ́ ṣe ìdájọ́ wọn ṣàn pé ní bí oṣù mẹ́ta sẹ́yìn wọ́n náà mú àwọn kan tó yẹ pé àwọn ilé ni ó ń ra àwọn agbésùmọ̀mí lọ́wọ́ 400 wọ́n láwọn máa gbé wọn lọ ilé ẹjọ́ díbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́ba wọn ò gbé wọn lọ ìgbà tó tún yá nìkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ìkan lára àwọn agbẹnusọ fún ìjọba yìí sọ̀rọ̀ pé ọ̀dà táwọn bá tẹ̀ gbé wọn lọ ilé ẹjọ́ gan àwọn ò ní dárúkọ wọn á rí pé kí ni ojú ìṣáájú wà nínú ìṣèjọba yìí ohun kan tó dẹ̀ yẹ kí Abubakar Malami ó mà àti ọ̀gá rẹ̀ tó fi síbẹ̀ ni pé kí ni kò sẹ́ni tó ń wà lórí oyè títí ayérayé tó bá dìgbà kan náà fipò yẹn sílẹ̀ nítorí náà ohun tó sọ yẹn kò sí òtítọ́ ńbẹ̀ ọ̀rọ̀ ojú ìṣáájú ni ibi wọ́n ní ká má fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pa làpálàpá ibi tó yẹ ká rojọ́ sí gan wọn ò rojọ́ síbẹ̀ tẹ́ bá wo ọ̀rọ̀ tí ṣé Ògúnmi sọ ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nípa tàwọn bandit tí wọ́n ń pa tẹ́ bá gbọ́rọ̀ yẹn tó yẹ pé lórílẹ̀‐èdè tí ìjọba wà ní kò yẹ kí ọjọ́ yẹn ilé ọjọ́ yẹn oṣù káwọn DSS kan sì lọ gbé torí náà ọ̀rọ̀ tí Abubakar Malami sọ gbogbo ọmọ Nàìjíríà tó mọ òtítọ́ náà mọ̀ pé irọ́ pọ̀ nú ọ̀rọ̀ rẹ̀ ó ń ṣiṣẹ́ fọ́gà rẹ̀ ni bó dẹ̀ pẹ́ bóyá olórin kan sọ pé ohun tá a bá ṣe láàfin rántí wa ní bí ọdún kan àtàbọ̀ sísìn òun àtọ̀gá rẹ̀ yóò fi gbò sílẹ̀ àwa Nàìjíríà àti gbogbo àgbáyé àwa máa sọ nípa ohun tí wọ́n ṣe because whatever we do today becomes an history.